ọ̀rọ̀ dé dúró lórí ìfàǹfà tó máa ń wáyé láàrin Baruwa àti MC Oluomo lórí ipò alága NURTW. Alhaji Musliu Ayinde Akinsanya, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí MC Oluomo, ó mà ti tẹnumọ́ pé òun sì ni ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn onímọ́tò National Union of Road Transport Workers NURTW. Oluomo ló máa ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ìròyìn tó ti kọ́kọ́ gbòde ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 23 oṣù kẹta wípé Tajudeen Baruwa ó ti gba àkóso ilé ẹgbẹ́ náà tó wà nílùú Àbújá. Ṣáájú ni ìròyìn ló ti kọ́kọ́ gbòde pé Baruwa àti àwọn èèyàn rẹ̀ wọ́n máa ya wọ ilé ẹgbẹ́ NURTW tó wà ní Àbújá tí wọ́n sì fẹ́ gba àkóso ilé ẹgbẹ́ náà wípé ilé ẹjọ́ ti dájọ́ pé àwọn làwọn jẹ́ ojúlówó alága ẹgbẹ́ náà. Ṣùgbọ́n MC Oluomo nínú àtẹ̀jáde kan tó máa fi sórí ìkànnì Instagram rẹ̀ ní ọjọ́ ajé Monday kan náà, ó sọ wípé Baruwa àtàwọn èèyàn rẹ̀ wọ́n fẹ́ fi ipá gba àkóso ẹgbẹ́ náà àti pé ìgbẹ́jọ́ sì ń lọ nílé ẹjọ́ lórí ẹjọ́ náà. Oluomo sọ pé òun kò sí lára olùjẹ́jọ́ níbi ẹjọ́ tí Baruwa mọ̀ sọ pé òun gba ìdájọ́ lórí rẹ̀ àti pé òun àti Baruwa kò tí ì ní àjọsọ kankan tẹ́lẹ̀ rí. Ó ní òun mọ̀ pé ìgbẹ́jọ́ sì wà nílé ẹjọ́ àti pé àwọn agbófinró wọ́n ti ń dá sí ọ̀rọ̀ náà. Ẹ ó rántí pé láti bí ọdún méjì sẹ́yìn ó ní ìfàǹfà ìlò tí ń wáyé nínú ẹgbẹ́ NURTW lẹ́yìn tí wọ́n ṣe àpérò níbi tí wọ́n ti dìbò yan àwọn olórí tuntun. Àmọ́ lẹ́yìn ìgbà náà ó ní Baruwa máa gba ilé ẹjọ́ lọ lórí ètò ìdìbò náà tó sì sọ pé ilé ẹjọ́ ó ti dáhùn láre pé òun ni alága ẹgbẹ́ náà báyìí. Èyí ló sì ṣokùnfà bí ó ṣe kó àwọn èèyàn rẹ̀ lọ sí ilé ẹgbẹ́ náà láti lọ gba àkóso ẹgbẹ́. Ṣùgbọ́n tí wàhálà tó máa bẹ́ sílẹ̀ lásìkò tí wọ́n fẹ́ gba àkóso náà, iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ó ti wá jiyàn ìròyìn tó máa gba orí ayélujára pé àwọn ọlọ́pàá yìnbọn mọ́ àwọn èèyàn Baruwa lásìkò tí ìfàǹfà tó máa ń wáyé nílé ẹgbẹ́ náà. Àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá Àbújá Josephine Adey tó máa fi léde ní ọjọ́ ajé Monday máa sọ pé ìròyìn òfegè. Ó ní pé àwọn ọlọ́pàá lọ sínú ìbọn bolẹ̀ níbi ètò náà. Adey sọ wípé àwọn ọlọ́pàá wọ́n lọ sílé ẹgbẹ́ NURTW nígbà tí àwọn gba ìpè láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ tó máa ń wáyé ní agbègbè Garkitu nílùú Àbújá. Ó ní nǹkan bí aago 7 òwúrọ̀ ọjọ́ ajé Monday ń làwọn máa gba ìpè pé àwọn èèyàn kan tí wọ́n tó 300 wọ́n máa kó àdá, ìgò àti ọfà dání láti lọ dá wàhálà sílẹ̀ ní ilé ẹgbẹ́ NURTW táwọn èèyàn náà tí wọ́n sì ń jí nǹkan kó nílé ẹgbẹ́ náà. Ó wá ṣàlàyé pé igbákejì ọ̀gá ọlọ́pàá tó wà fún iṣẹ́ ṣíṣe ìmọ̀ ló mọ̀ ṣáájú àwọn ọlọ́pàá láti lọ wá ojútùú sí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ó ní ìwádìí àwọn ọlọ́pàá nígbà tí wọ́n dé ibi ìṣẹ̀lẹ̀ náà ó ṣe àfihàn pé àwọn èèyàn náà wọ́n fẹ́ gba àkóso ilé ẹgbẹ́ náà pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ láìsí òṣìṣẹ́ ilé ẹjọ́ kankan tó máa tẹ̀lé wọn. Ó wá ṣàlàyé pé wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí ikọ̀ MC Oluomo tó máa kọ̀ láti fún àwọn èèyàn náà láàyè láti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe láti gba àkóso ilé ẹgbẹ́ náà. Agbẹnusọ ọlọ́pàá náà ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí 7 ló ti wà ní àhámọ́ àwọn báyìí tó fi mọ́ Sulaiman A. Musa, Nasiru Ibrahim, Alhaji Sadisu Musa, Daleha Sulaiman, Abdullahi Garuba, Saidi Fojebi àti Ìbíkúnlé tí Baruwa tí wọ́n náwó gan níbi ìṣẹ̀lẹ̀ náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò fọ̀n nínú ayé mi àti yín o, àmín.